ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi kí tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí o ò ní o ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ẹni tó ń pè lẹ́ni tó láròjinlẹ̀ ni ẹni tó gbọ́ èdè àti àṣà ọ̀rọ̀ tó ń gbọ́. Ọ̀rọ̀ mi, ẹ̀tọ́ ọmọnìyàn, ìtẹ̀síwájú lórí ẹ̀tọ́ ọmọnìyàn tá à ń pè ní human right. Mo máa ń ṣe àdúrà kan pé kọ́lọ́run ọba ọlọ́jọ́ èní kó má fi àtijẹ àti mu wá síbi tí ó nira. Ṣé rí ní ilé ayé, kí má lo Nàìjíríà, ní ilé ayé a ti sọ ìwà ìbàjẹ́, a fi ìwà ìbàjẹ́ a fi ṣe àwọ̀tẹ́lẹ̀, a fi ìwà ìbàjẹ́ a fi ṣe pants, a fi ṣe boxers, a fi ṣe skirt, a fi ṣe agbádá, a fi ṣe suit. Nǹkan tí à ń pè ní ìwà ìbàjẹ́ tó gbayé kan ní ẹ̀tọ́ ọmọnìyàn fi le láti rí. Ọlọ́gbọ́n o, a fẹ́ kàn sí agbami ọgbọ́n. Ṣé rí, mo sọ pé kọ́lọ̀ má fi àtijẹ àti mu wá síbi tó nira. Ẹ rí, wọ́n bí ẹlòmíì, wọ́n bí léere, wọ́n tán léere, ó ní ìwà rẹ̀. Ó wá di àsìkò tó yẹ kí o lọ sí school, o kàwé, o ṣe gbogbo nǹkan. Ó wá di àsìkò tó yẹ kó máa jèrè iṣẹ́ owó ẹ̀, school tó lọ, iṣẹ́ tó wá rí. Àwọn tó ń bá ṣiṣẹ́, gbogbo wọn pátá ìwà ìbàjẹ́ níbi iṣẹ́ tó wà. Ìwọ nìkan wá fẹ́ dá dúró, fẹ́ dá ń tọ́, ìwọ fẹ́ bá wọn ìwà ìbàjẹ́. Nǹkan méjì kan máa ṣe. O ní ìlọsíwájú àti pé ó bá tètè rákòbá lẹ́nu iṣẹ́ tó ń ṣe. Nígbà tí wọ́n kọ́ ẹ̀yin méje síbì kan, ó ṣe kọ́ ẹ mọ́ wọn ni o, bóyá o join ọ́fíìsì kan, they are already 5 or 6 in bed, 7, ìwọ wá di number 8. Nínú àwọn méje, èèyàn 5 bẹ̀, wọ́n hùwà bàjẹ́, wọ́n ti ń wù kódà kan tó gbé wọdé, ìwọ wá débẹ̀, ìwọ ló fẹ́ pa ìwà bàjẹ́ yẹn run lẹ́ẹ̀kan náà. Nǹkan méjì máa ṣe ẹ́. O ò ní rí nǹkan tí àwọn tó ń hùwà bàjẹ́ yẹn ń rí, either good or bad. O ò dẹ̀ ní pẹ́ lẹ́nu iṣẹ́ yẹn. Chomo reason, torí number 1, irú nǹkan tí ó ṣe ààrẹ wa ń bẹ̀ nìyẹn o. Nǹkan tó ṣe ààrẹ orílẹ̀-èdè wa yìí gangan tó ń fèsì nìyẹn o. Torí politics game yẹn, tí o bá ti lè join wọn, má bá wọn wà ń bẹ̀. Tó bá ti bá wọn wà ń bẹ̀, o máa join wọn. But aláyé bá wọn wà ń bẹ̀, kò dẹ̀ fẹ́ join wọn. Torí ẹ̀ lọ ṣe ń fi ọkọ̀ táláyé ń tù. Torí aláyé, mo mọ̀ tó bí láyé, ààrẹ wa ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Òun ló ń tu ọkọ̀ Nàìjíríà, òun ló ń tu ọkọ̀ Nàìjíríà yìí. But àwọn tó kó sínú ọkọ̀ yẹn, àwọn oníwà bàjẹ́ nu ọkọ̀ yẹn, wọ́n pọ̀ ju àwọn èèyàn rẹ̀, àwọn ló ń ba du sárìn. But torí pé òun ló ń wakọ̀, òun la rí iwájú mọ́tò, òun ló wà níwájú picture, òun là ń rí tọ́ba bá sọ pé ìjọba orílẹ̀-èdè number 1 citizen, òun ló máa yà. Nàìjíríà bàjẹ́, òun ló máa yà. Nàìjíríà dá, òun ló máa yà. Figure 8 ẹ̀, òun là ń rí. But àwọn tó kó sínú ọkọ̀ yẹn, àwọn ló ń fi ọkọ̀ yẹn dẹ̀ ti ń bàjẹ́, ó ti ń dàrú kó tó wà ń bẹ̀, ìwà ìbàjẹ́ ni. But aláyé bẹ́ẹ̀ ṣe wá ń ṣiṣẹ́ lókè tó, tí ẹ fẹ́ kí ìlú ìdá, amókun ẹrù ẹwọ́ olókè lẹ́ ń wò ẹ̀ wò sàlẹ̀, ní ìsàlẹ̀ gangan náà bẹ́ẹ̀ yẹn ń tú òkè ṣe, ẹ wá mójútó sàlẹ̀ o. Torí nínú nínú country tá à ń gbé, àmọ́ ẹ̀tọ́ wa, àmọ́ nǹkan tí a gbọ́dọ̀ ṣe. À ń gbé nínú ìlú tó pé ó lófin, àdẹ̀mọ́ àmọ́ báńdì òfin wa, àmọ́ ẹ̀tọ́ wa. So ìwà ìbàjẹ́ ni, yes now, àmọ́ ẹ̀tọ́ wa nùlù. Because when you are living in a country, tó bá jẹ́ pé ọgbẹ̀dẹ court, tó bá jẹ́ pé ṣé o mọ̀ pé under kini constitution of kini kan Nàìjíríà, o gbọ́dọ̀ bá landlord ẹjà, Nàìjíríà o gbọ́dọ̀ park mọ́tò síta, ní bíbá o gbọ́dọ̀ people mo ya ṣe ní school, mo ṣe law school. Ṣé mo ṣe law school, mo dẹ̀ ń gbé Nàìjíríà. Tẹ́ bá fẹ́ ṣe dáadáa láti primary school, lẹ́ẹ̀kẹ́ tí káwọn ọmọ wa máa mọ òfin ìlú wa. Ẹ máa wá jẹ́ pé ẹlòmíì wà pé ó máa kàwé tó bóyá kàwé tó náà kò mọ òfin ìlú wa. Tó bá fẹ́ mọ òfin ìlú tó ń gbé, ó ní láti lọ read the law. Why? Àwọn wo lẹ ṣòfin lé lórí? Ẹ wà ní ilé ìgbìmọ̀ aṣòfin, ẹ máa ṣe òfin tán. Headline òfin yẹn nìkan la máa gbọ́. Ní mọ rúùtù ẹ̀. Okay? Wọ́n ní pé ká má sọdá lórí express ká lọ lu afárá.
ok gbogbo èèyàn báyìí sìn òun gbé ní Òṣòdì afárádẹ wà ní ìyànà pájà ó wá sọdá lóṣòdì ọlọ́pàá wa mú ẹ ó wá ní pé ṣé àbí task force àbí lasma bá wà mú àbẹ́rẹ́ àwọn káì ó wá sọ pé ṣé o wí pé ọ ní kọ́ máa gòrí kó lọ gba afárá ni ọba wa mú ẹ bọ̀ tó bá rẹ̀ tó mú òfin ni pé ìjọba tó ní ká máa lọ gun afárá ó ní pé àyàfi tó bá yẹ pé afárá yẹn wà ní 30 or 40 miles sí ẹ nìkan ló lè lò but ó mọ̀ nǹkan tó kọ mọ̀ ní pé ọkọ̀ ní pé ẹ máa kọjá express ẹ máa gun afárá how will I be living in a country that I don't know my law I don't know our law mi ò mọ̀ òfin tó dé mi mi ò mọ̀ òfin tó tú mi nínú ìlú tí mò ń gbé ìlú tí mo fẹ́yàwó sí tí ma bímọ sí tí mò ń gbé tí mò ń claim pé I'm a soil I'm a citizen of ìlú báyìí mi ò dẹ̀ mú òfin inú tí mò ń gbé ta ló mọ̀ ṣe mọ̀ pé ewu àánú òfin ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kí lọ́yà wa kóòtù mi hàn gbogbo lẹ́nu lọ́yà mo àmọ́ bóyá òótọ́ ni but psychologically mo tún rò pé ọ̀rọ̀ yẹn tún lè jó òótọ́ ṣe mọ̀ pé tó bá kọ́ ilé tó bá lọ sí òkú síwájú ilé ẹ tí ìjọba bá bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ fà ó máa arrest òkú tó sin ó máa arrest àwọn ọmọ olókù ó tún máa arrest ẹni tó gbẹ́lẹ̀ tó gbé òkú yẹn síbẹ̀ ta ló mọ̀ kan tí mo sọ yìí ẹni tó bá mọ̀ kó ẹ wá fèsì mi tí lọ́yà ló sọ o mo dàbí pé psychologically ó possible kò rí bẹ́ẹ̀ because it was written in our constitution pé ìjọba ló ní ilẹ̀ ọba kọ́ ló ní ilẹ̀ òfin ṣe wọ́n pé àyùbá wá sọ pé ọba ló ní ilẹ̀ ọba ló ní gbogbo ilẹ̀ àwọn wá sọ pé kò kí ìjọba ló ní ilẹ̀ o ìjọba ló ní ilẹ̀ ta ló ń jẹ́ ìjọba government àwọn ló ní ilẹ̀ ìwọ wá ra ilẹ̀ o kọ́lé o wá kú o wá sin ẹ́ síbẹ̀ tọ́lá kọ̀ sí ọkọ̀ ń wù ẹ́ ni o pé but tí èèyàn bá fẹ́ bẹ́ẹ̀ fà pé ọmọ ibi tó pé sìyàn yẹn London constitution gangan ní òfin ìlú wa o lẹ́tọ̀ọ́ láti sìyàn kò sí bẹ̀rẹ̀ agbáǹdì ń bẹ̀ kò sí mọ́ṣúárì ń bẹ̀ o lówó tó lọ fi ralẹ̀ ọmọ abẹ́ fà o ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹni tó bá mọ̀ kó wá comment kó wá sọ pé nǹkan tí mo sọ irọ́ ni tó bá dẹ̀ pé irọ́ ni ẹnu lọ́ọ̀yà mo ti gbọ́ but psychologically lọ́gbọ́n orí tèmi nígbà tó wà ní constitution pé ìjọba ló ní ilẹ̀ ìwọ kọ́ ló ní ilẹ̀ o bá ní sí ọ̀fọ̀ tíjọba bá dé pọ̀ àwọn fẹ́ lo ilẹ̀ ọkọ̀ máa dá owó damages padà fún ẹ ní pé òkè èlò ní ilé ẹ worth 30 million èlò ló kọ 60 million èlò ní ilé ẹ worth in bed 100 million pẹ̀lú sí ọ̀fọ̀ tó bá present tó tún lẹ́nu tó tún ní lọ́ọ̀yà ìjọba lè fún ẹ ní 70 àbí 80 billion bẹ́ẹ̀ kó gbà bẹ́ẹ̀ tó bá ti mọ̀yàn tí ò ní sí ọ̀fọ̀ tí ò tẹ̀lé ìlànà tó yẹ kó fi jẹ́ ọmọ onílẹ̀ wàá ní problem ìjọba kẹ̀dẹ̀ tí wọn ò dẹ̀ kí ń ṣeré tí bá tó bá ní pé wọ́n ń dìmọ́ níṣìbì kan báyìí àwọn lè 300 million àwọn lè 400 million àwọn ọ̀dẹ̀ wọn máa wo wọn ìjọba kí ṣé nígbà tẹ́ni yẹn ṣe foundation ṣé òun ni ò lọ ṣe findings pé ilẹ̀ ìjọba ni o àbí ọ̀nà máa gbàbẹ̀ o àbí ẹ̀yin ń wò wọ́n tẹ́ máa wò pé ó yẹ máa kọ́ 30 years to this time o example ta ló mọ fan ní airport ṣe mọ̀ pé fan yẹn recently ní gbogbo àdúgbò ṣàṣàpátá ṣàṣàkó wọn jọ bóyá last 2 years àwọn ẹ tó ṣẹ̀jẹ̀ olórí àwọn fan ó lọ fún gbogbo àwọn aláṣàṣà níwèé pátá pé ilẹ̀ ìjọba ni kó lọ gbélé wọn kúrò tó threaten everybody within 5 to 2 years ago báyìí sí àgbóhùn mọ́ but nínú constitution mo ti gbọ́ adẹ̀ ti gbọ́ pé acquisition land mo gbọ́ ni mò ń sọ o gbogbo ilẹ̀ yẹn tó fi fẹ́ǹsì airport pátá acquisition land ni so ìwọ tó bá ra ilẹ̀ ń bẹ̀ mò ń bọ̀ wá ọlọ́run ọba kò yá lógún ọdún o kò ń ṣe ọlọ́run nìkan ìjọba náà mò ń bọ̀ wá ìjọba kò yá ìjọba lè sọ pé ilẹ̀ yìí o ilẹ̀ ìjọba ni o in future a máa fi kọ́ school a máa fi kọ́ hospital but tí ìwọ bá wá lọ ra ilẹ̀ yẹn tó fi kọ́ ilé ìjọba ń wù ẹ́ o wàá san tax nepa máa fún ẹ níná wàá máa san gbọ́ ẹ̀ bọ̀ ìjọ tí ìjọba bá dé tó bá gba ilẹ̀ yẹn ìjọ ìlànà kí ilẹ̀ yẹn ń ṣe ilẹ̀ o lè ti lo 50 years 30 ẹ tó kọ́ lé gan ti kú wọ́n ti sí ẹ wo human rights ẹ̀tọ́ ọmọnìyàn ẹ rí lágbára Ọlọ́run lágbára àwọn tó tẹ̀lé tó tẹ Nàìjíríà ìdó lágbára àwọn tí Ọlọ́run tijú wọn tó ń tijú Ọlọ́run lágbára àwọn ajíbọ́lọ́run sọ̀rọ̀ lágbára àwọn àfà lágbára àwọn wòlíì lágbára àwọn onílẹ̀
Nàìjíríà yìí ó sì máa da but tó bá máa da àárín èmi àti ẹ ọwọ́ mi ó wà lọ́wọ́ ẹ. Ìjọba ní ká má gba BRT torí pé dáàdi ẹ jẹ́ sójà torí dáàdi ẹ jẹ́ commissioner of police ó lọ ń gba BRT. Kí ló dé? BRT lè ní wà fún emergency exit lẹ́yìn BRT tó ṣe fún tẹ́ bá ń lọ on assignment ọlọ́pàá ní ẹni o LASTMA ní ẹni o police ní ẹni o when you are going on assignment lo lásẹ̀ láti gba bẹ̀rẹ̀ torí pé ojú ọlọ́pàá ògbégé fẹ̀ǹsì ẹgbẹ́ ògùn fámi ẹ̀ ń lọ church ó wá gba BRT lane àwa dá ẹ dúró àwa ní kò identify àwa ní pé àmì commissioner of kìnìkan ṣé ó ṣe ọ̀nà ẹ fún commissioner of police ṣé ó ṣe ọ̀nà ẹ fún olórí àwọn LASTMA ṣé ó ṣe fún olórí àwọn tax BRT lane ó tún possible ó lè gbé gómìnà wa gbàbẹ̀ number 1 citizen but lẹ́yìn number 1 citizen ọlọ́pàá ẹni fọ̀ tó máa gba BRT lane ó gbọ́dọ̀ wà ní official duty ló ń lọ iṣẹ́ ìlú ló fẹ́ lọ ṣe but wọ́n á kí pé mo mọ̀yàn àwa la wà ń bẹ̀ àwa là ń ṣòfin. Mo sọ fún yín pé òfin ilẹ̀ wa lógò òfin wa wọ́n so ojú òfin mú idà dání ìtumọ̀ ẹ̀ ni pé òfin iná lòfin òfin ò mẹ́ni tó da anybody tó bá lòfin ìjọba ọmọ abẹ but tí ọmọ olówó tí ọmọ ọlọ́lá tí ọmọ bọ̀rọ̀kìnní tó bá ṣẹ̀ sófin ọmọ wa tú ojú òfin báyìí òfin máa sọ pé ìpátá pa ọmọ ọgbẹ̀rì àgbọ̀dọ̀ pọ̀ máa wo bẹ́ẹ̀ ọ̀wá ní pa ọmọ awo bẹ́ẹ̀ kò dẹ̀ da nǹkan tó ń ba ayé jẹ́ nìyẹn. Àwọn olùtẹ̀dẹ̀ ń lo òfin wọn yìí àwọn ní bákúbá ó ní dikúdi ní US ó ní bọ́ ẹ ṣe pé àwọn advanced countries ṣàkíyàn ní US ó ní limit eré tó gbọ́dọ̀ sá ní street tó bá sáré kọjá LASTMA ò ní mú ẹ ọlọ́pàá ò ní mú ẹ ìjọba bá fẹ́ lọ rí ní ìwé mọ́tú ẹ ọmọ apí ẹ̀ fún ẹ báyìí ni ní àdúgbò báyìí ibi tó yẹ kó ti sá 30 kìlómítà ó lọ sá 100 kìlómítà ọdẹ máa mú ẹbí chicken but Nàìjíríà tó bá gba àwọn ìwé ọlọ́pàá máa lé ẹdẹ nu yàrá ẹ LASTMA máa lé ẹdẹ nu yàrá ẹ káì máa lé ẹdẹ nu yàrá ẹ kí ló dé ṣé ẹ ní ẹ̀yin tẹ́ ṣe òfin ẹ ní àyílìpadà òfin tẹ́ ṣe ni ẹ ṣe òfin kí ọ máa sọdá kí ló dé fi kámẹ́rà síbẹ̀ kẹ́ fi CCTV síbẹ̀ àwọn ẹ tún máa wọ̀ kọ́ ló jẹ́ àwọn ọlọ́pàá náà àwọn káì àwọn LASTMA àwọn táwọn tẹ kó sọ́nà yìí ẹ máa rí bus stop kan tó ní pé kí ọ bá dúró gbèrò ń bẹ̀ àwọn commercial box dé àwọn máa gbé èrò ní ojú ọ̀nà pẹ̀tú ọba gbèrò LASTMA máa mú ẹ kí ló dé. Mo tún gbọ́ ọkọ̀ kò dẹ́ ṣọ̀rọ̀ àwọn LASTMA yìí tẹ́ ń wò yìí ó ní àwọn mọ́tò kan tẹ́ pé ẹ máa rí sticker kan bẹ̀ ìkan ẹ máa gbọ́ ajá ńlẹ̀ kòkò ajá ńlẹ̀ kinní kan àwòtá ò bá yọ̀ mí tó bá lẹ̀ sí gbogbo mọ́tò yẹn ẹni tó ń jẹ́ ọ̀tá ò bá yọ̀ mí yẹn ó ti lọ sanwó LASTMA office kò síbi tí mọ́tò ẹ lè dé gbogbo Lagos State LASTMA ò ní mu kò ní da fún yín ẹ máa bọ̀ ká sọ pé wọ́n mú pa ẹ máa bọ̀ ká sọ pé nǹkan tí mo sọ wọ́n mú pa ẹ ti ṣe gbogbo kíní ẹ̀ to your own taste tó bá gbé ọ̀gá mi dè tóun náà fẹ́ jẹ́wọ́ àwọn ẹni mọ́tò tẹ́ bá ti mú ẹ máa kó bọ̀ amọ̀dẹ̀májá àti ọlọ́run wà àti ajá ńlẹ̀ kòkò tọ́ ní mọ́tò ọmọ ṣe padà lọ tú ọ̀gá yẹn rí ọmọ wa kówó fún ọ̀gá yẹn tẹ̀ máa mark mọ́tò ẹ̀ pé ya tẹ́ bá ti rí mọ́tò ajá ńlẹ̀ kòkò ẹ̀ máa mú kí ló dé torí yóò pè ní. òfin tí ò bá ti lè mú ọmọ ọba tí ò ti lè mú ọmọ òjòyè ẹ má ṣe ọmọ mẹ̀kú nìkan ló wáyé yà ni ọmọ mẹ̀kú nìkan ló wáyé yà báwo ni ma ṣe máa gbé inú ìlú tí mo mọ̀ òfin tó dé mi tí mo mọ̀ òfin tó tú mi kò possible àti primary school ẹ̀ka ti máa kọ́ ọmọ ẹni pé òfin tó dé ìlú wa òfin tó tú ìlú wa lélẹ́yìí ìjọba àwọn tẹ́ ń fi sílẹ̀ sálẹ̀ àní ìyàwó tí lọ rìpọ́ọ̀tù ọkọ ẹ̀rí tọ́lọ tọkọ mọ́lé àní ìyàwó ó ń ṣe ṣìnà pẹ̀lú ọlọ́pàá torí pé ọkọ wa káyàwó ẹ̀ ipò ó ń ṣe ṣìnà ó dẹ̀ nà ọlọ́pàá dẹ̀ wà mọ́dẹ̀ lọ́wọ́ lẹ́wọ̀n kó lè máa dóyàwó ẹni yẹn lọ kó lè máa bá sùn lọ ó yá àwọn bí wọ́n tẹ fún yúnífọ̀mù yóò ṣe agbára lò òkìṣẹ́ ọlọ́pàá nìkan gbogbo àwọn agbèfọ́ba pátá tẹ́ ń pé ó gbèfọ̀ bó ṣe ẹlẹ́wọ̀n program tó ṣe lánàá ó gbèfọ̀ ló ń jẹ́ gbogbo àwọn agbèfọ́ba pátá Yorùbá ní agbèfọ́ba ò kì í jẹ̀bi olórí burúkú làwọn pípù yìí bẹ́ẹ̀ tún sọ pé agbèfọ́ba ò kì í jẹ̀bi yẹn wọ́n ń jẹ̀bi wà ó fi àjẹwọ́ sálẹ̀ ẹ ò mẹ́tọ́ ẹ̀ mo páàkì sí ìsojú sáfẹ́ ọ̀nà ọ̀dà ní pé mi ṣe páàkì sí under constitution of kìnìkan mo ṣẹ̀ sófin ìjọba ẹ̀mí ò mọ̀ náà
tó bá máa ṣíwèé wọn yàgò lọ kàkà mi bá wọn ya ẹ fún mi ní ìwé constitution tẹ bá máa sọ ya ẹ máa ní ẹ kí máa lọ sí court kí lọ máa ràwé lọ ṣé mo ka lọ ni inú primary school lásán ló yẹ kẹ́ ti máa kọ́ àwọn ọmọ wa ní òfin láti ibi tí wọn bá jalè láti ibi tí wọn máa parọ́ ẹ máa ti máa kọ́ wọn náà òfin ìlú wa ìyá tó ń tajà lórí walkway lóòótọ́ ẹni kò dáa nígbà tó ń tajà yẹn ẹ ti máa lọ wọ́n nù mi ò mọ̀ o but àwọn tẹ kó sílẹ̀ sí wọn ṣiṣẹ́ ṣe wọn ò dẹ̀ ṣiṣẹ́ fẹ̀yìn ìjọba iṣẹ́ àpò wọn ló ń ṣe agbèfọ́ba ni wọ́n ẹ dẹ̀ ti sọ pé agbèfọ́ba ò kì í jẹ̀bi ẹ ti sọ bẹ́ẹ̀ náà ẹ ti ní agbèfọ́ba ò kì í jẹ̀bi but ó ń fi àjà àwọn èèyàn náà gbogbo àwọn olórí burúkú àbáṣẹ́dọ̀ tẹ kó sí gbogbo àwọn àbáṣẹ́dọ̀ náà gbogbo àwọn àbáṣẹ́dọ̀ tó wà ní ẹ́mbásì wà ní gbogbo kọ́ńtì náà ó yá mo wà nílùú ọ̀tá mi ní problem wọ́n dẹ̀ kìlọ̀ gba lẹ́tà lẹ́mbásì mi ò dẹ̀ fún mi lẹ́tà kò lè save mi láàrin ìlú àwọn ọmọ nílùú dẹ̀ ni pé táwọn bá ti lẹ́tà gbogbo ọ̀tá èèyàn nǹkan bẹ́ẹ̀ bá lè máa ṣe ẹ́mbásì dẹ̀ ni pé tó yẹ pé òun mọ̀yàn ta ni yẹn báwo lè dé nílùú wọ́n ní pé kí lóò yorùbá tó sọ pé wọ́n ní ọmọ ẹni kò ní ṣèdí bẹ́ẹ̀ káfílẹ̀ kẹ́sì ìdọ̀mọ̀ ẹlòmíì but òwe ẹ̀kọ́ mi fẹ́ lò pé a máa lé ẹlẹ́yọ̀rọ̀ lọ ká tó fàwọ̀ fẹ́ dìyẹ mo wà nílùú ọ̀tá mi ṣẹ̀ wọ́n lè kí lọ gba lẹ́sà lẹ́mbàsì lẹ́tà yẹn ló máa fi dìpọ́tì ọ̀tá mi àbẹ́ ló máa fi pé ya ẹ̀yin dẹ̀ ni pé ẹ̀ dá sí ọwọ́ àmú ẹ̀ ṣe àwọn pé ìlú onílùú tó bá yẹ pé bóyá ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ tí àwọn aráàlú ẹ̀ bá ṣẹ̀ bá bẹ̀ jìde sí ó dẹ̀ máa jẹ́ bóyá bí kò fún ẹ 2 or 3 months lọ but tó pé anybody bẹ̀ jìde sí ó dẹ̀ máa fi iyẹ̀pẹ̀ ó dẹ̀ máa fi wọ̀nyàn fẹ́ tẹ bá mú ọmọ Nàìjíríà tó ti ṣe ẹ̀wọ̀n ní foreign country jẹ́ pé nǹkan tó kọ̀ ní lásán embassy ẹ̀ lásán tó fẹ́ kó bá jìde àsùnmọ́ra pé ẹ bá dá sí oríṣiríṣi Europe country African country especially Arab country tí ẹ bá mọ ọmọ Nàìjíríà kí ọmọ Africa tó ń ṣẹ̀wọ̀n ní Arab country ẹ wá já mi tí bá mọ̀ Ghana ni o Libya Kenya Egypt Dubai Kuwait Saudi Arabia kankan Qatar gbogbo muslim country ẹ tọ́jú àwọn ọmọ wa lọ ṣiṣẹ́ ń bẹ̀ tó ń ṣe ṣàgálà tó ń ṣe kíríkọ̀ tẹ bá mọ ẹlòmíì òun àti màdámù ẹ báyìí ọkọ̀ jọ ní misunderstanding ó dẹ̀ pé ọlọ́pàá kọ́lọ́pàá wa mú ọlọ́pàá dẹ̀ lọ gbàgbẹ́ ni ẹsẹ̀ wọn àwọn màdámù olóògbé kọ́ ló tún máa ń ṣe é ṣe ń gbọ́ tí ọmọ bá ti bá wọn ṣiṣẹ́ tán tí ọba fẹ́ sanwó ọmọ yẹn ọmọ ajẹ́kọ̀ ọmọ yẹn ti ẹ máa màdámù ọmọ ní pé kò wá ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn ọmọ ní kò ṣiṣẹ́ 3 months owó 3 months yẹn hàn ní kò fẹ́ ọmọ náà wọn bẹ́ẹ̀ dájọ́ tó bá ní àmàdá irọ́ mò ń lọ́lé mo fẹ́ lọ rí àwọn ẹbí mi ó máa ní ó yá tó bá dọ̀túnla ọ̀túnla tó sọ fún yẹn within that ọ̀túnla ó dẹ̀ máa kẹ́kọ̀ọ́ sí ẹ lọ́wọ́ ọmọ ṣàgálà tó bá wà ní platform ní kó wá táṣì kó sọ madam dẹ̀ máa jù nǹkan sínú báàgì ọmọọṣẹ́ torí pé kò lóòótọ́ ó dẹ̀ máa pọlọ́pàá ó ti jalè ó dẹ̀ máa lọ gbàgbé ọmọ ẹsẹ̀ wọn ṣé ẹ níbẹ̀rù Ọlọ́run ni torí pé mi ò ṣe Arab kò sí ìdókòwò pẹ̀lú ẹ̀yìn Arab ẹ̀yin ìjọba wa gbogbo àwọn tẹ́ fi sí gbogbo embassy wa pátá ẹ máa check on them now ẹ tó bá níbẹ̀rù Ọlọ́run ẹ má lọ fi sí kó máa lọ ṣọ́ ìwà àwọn èèyàn ṣé àbùkù tó pè ní conscience ní ẹ̀rí ọkàn ẹlòmíì dẹ̀ bàbá ẹ máa gbọ́ ibi tó tún fọ́ nìdè táwọn ẹ máa fi ṣagbára lò ẹ máa gbọ́ o èèyàn kan ṣẹ̀ example o mú èèyàn kan nígbà tó wá mú èèyàn yẹn ó wá ń bẹ́ nìyẹn negotiate pé o máa filẹ̀ ò filẹ̀ ẹni yẹn wá mọ ọ̀gá kan ẹ̀ṣẹ̀ tẹ́ ni yẹn ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ tẹ́ pé o lè ṣe kọ́ fún ẹ pé o ẹ lọ filẹ̀ ẹ lọ gba 10,000 lọ́yẹ̀ kẹ́ filẹ̀ bọ̀ torí pé ó wá pe ọ̀gá kan ọ̀gá yẹn wá pè pé hello Mr. Razak ọmọ tẹ mú yẹn ọmọ mi ẹ̀dẹ̀ bá mi filẹ̀ wá kọ́ pé ìwọ ọmọ Mr. Taofik Yabi fún kọ́ ọmọ Mr. ẹ lọ jálẹ̀ ó dẹ̀ máa mú ẹ lẹ́wọ̀n torí beef tó wà láàrin wọn àti Mr. Taofik àti Mr. Hasan Mr. Taofik kọ́ pé Mr. Hasan ẹ jọ ọmọ tó wà lọ́dọ̀ yín ẹ bá mi filẹ̀ ẹ bá mi tamper justice with mercy bẹ̀ torí hatred ìwà ìka ìkọ́ tó ó dẹ̀ ọmọ ọlọ́mọ lẹ́wọ̀n ó dẹ̀ fi ṣe payback fún Mr. Taofik are you mad ó dẹ̀ lọ sọmọ ọlọ́mọ lẹ́wọ̀n kí ni ó ti ṣẹlẹ̀ dáadáa o normally òótọ́ dọ́ ni ipa tápá ọmọ ọgbẹ́ àgbọ̀dọ̀ pa máa wo bẹ́ẹ̀ ó yá ọlọ́pàá mú ẹ ẹ̀gbọ́n dádì ọlọ́pàá bẹ́ẹ̀ nǹkan tó ṣe lóòótọ́ náà o nǹkan tó yẹ pé ọ lè fojú fò ní but torí pé ọ wá pe ọ̀gá yẹn wọ́n ní ta ló ń sọ̀rọ̀ èmi ni mi ó lè kọ́ ọ̀dọ̀ mo mú àbí ó lọ pe ọ̀gá yẹn ó lọ pe dádì ẹ̀ àmì ó lọ pe dádì ẹ̀ ọlọ́pàá ó lọ pe dádì ẹ̀ lọ́yà fún kan tó ṣe yẹn ó yá ó dẹ̀ máa mú ẹ lẹ́wọ̀n torí kò fẹ́ settle scores
pẹ̀lú ẹni tó ń bá jà. Òun náà ló ń ṣe ẹ̀yin olórí wa tẹ́ wà lókè yìí náà. Gbogbo bí Nàìjíríà ṣe le tó yìí kò yọ pin, kò yọ bá sepo di 2,000 naira per litre. Àwọn ẹnìkan wà wọ́n á máa gbé mọ́tò jáde, wọ́n máa tan AC. Àwọn mẹ̀kúnnù lẹ́kọ̀ọ́ fẹ́ káyé wọn bàjẹ́ sí. Àwọn mẹ̀kúnnù lẹ́kọ̀ọ́ fẹ́ pa. Kí lè tó da èèyàn tó máa nǹkan rẹ̀ máa ti bàjẹ́ o. Mò ń bọ̀, mi ò tí ì dé ẹ̀tọ́ ọmọnìyàn, human rights.